ọgbọ́n jagbára lọ ṣe gbà bẹ́ẹ̀ ni alágídí báyìí sì lọ̀gá alágbára ọgbọ́n ọnú báyìí àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tí wọ́n ní náà lejò ń lò ọ̀rọ̀ tá a rò pé kúregbé kò má kúregbé ọ̀rọ̀ ìjọba Biafra òmìnira Biafra táwọn àwa èèyàn ti gbàgbé pé tó ó ti lọ o torí pé kí nìdí wọ́n ní na olùṣọ́ àgùntàn àwọn àgùntàn ó sì sá ẹ̀yin ẹ mú lórí pamọ́ ẹ rí i pé àwọn ọmọ ẹ̀yìn ó dẹ̀yìn lẹ́yìn tíjọba Nàìjíríà tí wọ́n ti gbé Nnamdi Kanu láti 2015 tíjọba Finland tí àwọn gbé Samuel Ekpa pamọ́ gbogbo èèyàn ti ròyìn pé kò sí ohun tó ń pè ní Biafra mọ́ torí pé lórílẹ̀‐èdè wa ní Nàìjíríà ń bí títí tó fi wọ ọ̀dọ̀ wọn lọ́hùn-ún kò sẹ́ni tó ń sọ̀rọ̀ nípa Biafra mọ́ kódà àwọn oníròyìn wọn tó máa ń pariwo gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti divert wọn ti lọ síbòmíì torí ètò míì ọ̀rọ̀ Nàìjíríà lókùn tí wọ́n ń gbé àti kí wọ́n bá wa gbé orílẹ̀‐èdè Yorùbá nation wa wọn sọ̀rọ̀ nípa Biafra mọ́ ọ̀pọ̀ èèyàn ti ròyìn pé kò sí ohun tó jẹ́ Biafra mọ́ ẹ bọ́ bí ẹ wá gbọ́ ẹ wá wo ọ̀nà ẹ̀bùrú ọ̀nà ẹ̀yìn tí wọ́n gbà tí wọ́n fi gbé ẹrù ru ìjọba Nàìjíríà ẹ̀rí ń bẹ lórí ètò ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ ẹ wá worú àrà tí wọ́n dá nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wa ti ròyìn pé ohun tó ń pè ní Biafra kò sí mọ́ ká má gbọ́ ohun tó ń pè ní Biafra mọ́ torí pé kò sí ìlànà kò sí ẹ̀rí àbí nǹkan téèyàn lè fojú rí tó fi sọ pé tó ọ̀rọ̀ ohun tó ń ìrètí wà fún ìjọba tó ń pè ní Biafra gẹ́gẹ́ bó ṣe wà fún orílẹ̀-èdè Yorùbá ṣùgbọ́n gbọ́ dé àárín kan tí ìran Yorùbá náà tí náà wá bẹ̀rẹ̀ sí ní jó àjórẹ̀yìn ibẹ̀ kọ́ là ń lọ ẹjá lọ tààrà ẹ wá wo fídíò yìí kẹ́ ẹ lè mọ̀ wípé Biafra ò kú gẹ́gẹ́ bí Yorùbá nation bí ò ṣe kú àmọ́ lọ́wọ́ yìí láàrin èmi àti àjọjọ́ jẹ òun rèé ẹ wo àrà tí àwọn Biafran tí wọ́n ń dá ìyẹn gbogbo àwọn ọmọ Ìgbò tí wọ́n wà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ wo irú tí wọ́n pa mò ń padà bọ̀ ká lè bá wa ṣàlàyé lórí ẹ̀ òun rèé ẹ̀ ń ṣó bẹ̀. Now, lobbying is a standard, tested, old tradition within the American system. And the whole idea of lobbying is that you want your side of the story to be heard. So if Biafra, the people promoting Biafra, if they are going to the US and they are paying how much? $60,000 to sell their own story, that Igbos are being marginalized and persecuted in Nigeria, and that the idea of a Republic of Biafra will be a good proposition. I think it makes sense that the Nigerian government too is in that space. It's not about the money. It's about the fact that the Nigerian government wants to be heard so that there's not just one voice in the room. The other matter is Nigeria being designated a country of particular concern on October 30, 2025 by President Trump. So it's a very good diplomatic move to say we want to have our own people in the room. There's a group called Aste Legal also, in Kaduna, that we're told is representing the Nigerian government through the auspices of the National Security Advisor. On December 12, 2025, the Nigerian government paid $4.5 million for 6 months, and the contract is renewable for another 6 months. So the lobbyists, what they will be doing basically is to get the Nigerian voice into the room to say, one, there is no persecution of Christians in Nigeria, or where it exists, the Nigerian government is addressing those issues, and religion is not, a major problem in Nigeria, to the extent that this is, a neutral state when it comes to religion, which is well stated in Section 10 of the 1999 Constitution, and which the Minister of Foreign Affairs referred to at a forum, I think, in Germany.
Now, the delivery of military supplies by the United States, this is evidence, this is a clear evidence that the cooperation that the Nigerian government talked about, that they said they needed, the assistance that they needed in dealing with the multiple threats that Nigeria faces on many fronts is real. And the Americans themselves have said there is mutual partnership between Nigeria and the United States. And now African Command, U.S. African Command, AFRICOM, as it is known, has now brought these supplies to support the Nigerian government. The mutual interest that is there is that the Americans themselves do not want, the Sahel region or West Africa to be turned into a hub, into a playground for global terrorism networks. And so it's a question of shared interest. As for Kwankwan. Ẹ káàbọ̀ padà. Mo rò pé ẹ ti gbọ́. How far now? Kedu ka ọ dị mma. Igbo ni mo sọ ṣáájú pé ọgbọ́n ọnú òun lè jò ń lò. Ẹ wo àrà àbí kẹ́ ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn yìí ṣe lẹ́yìn tí wọ́n ti rí wípé tó báwọn ṣe ń gbìyànjú wọ́n ní tí ọmọ ẹni bá kọ́ ọmọ bá gbọ́ngbọ́n kíkú lẹ́rùn àwọn àgbà ní a máa ń sìnkú ọmọ bẹ́ẹ̀ sí tí ìpadò. Kí nìdí? Inú ẹ̀rùn tó ń kú sí ó mọ̀ pé ilẹ̀ máa le ẹ̀rí rílẹ̀gbẹ́ láti ràn wọ́n mọ́lẹ̀ ẹ kúkú gbé lọ sétí odò. Àwọn ọ̀ràn yìí wọ́n ti rí wípé àwọn ti léjọba Nàìjíríà ní Nàìjíríà, wọ́n ti fi agídí àti ọgbọ́n ọnú agbára tiwọn wọ́n ti mú àwọn olórí àwọn wọ́n sọ wọ́n sínú kóló. Wọ́n lọ sí Finland, wọ́n lọ sórílẹ̀-èdè míì tí wọ́n wò pé orílẹ̀-èdè yìí kò lájọṣepọ̀ pẹ̀lú Nàìjíríà débi pé yóò fi rọrùn fún wọn tí wọ́n bá tẹ̀ gbé nínú àwọn. Meanwhile, kó tó dìgbà tí wọ́n ṣe declaration yẹn nígbà yẹn lọ́hùn-ún wọ́n ti kó sún dẹ̀dẹ̀ ìjọba Finland náà lọ́nà kan àbó mi wọ́n ti gbé EPAM pamọ́. Síbẹ̀ ètò wọn kò dúró, wọ́n ṣe nǹkan tó fẹ́ ṣe. Lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n wá wò pé òkè lẹ́yìn tá a declare gbogbo ohun tó ń retí wípé kó ṣẹlẹ̀ láti ọwọ́ ìjọba Tinubu àti ó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà kò ṣẹlẹ̀. Ìdí rèé tí wọ́n fi gbéra tó fi dìde táwọn náà fi wá wò pé òkè ẹjẹ́ àkókò padà. Ṣé mọ̀ pé ìran Yorùbá àwa la lára àgbà yìí dá. Tẹ́ ẹ bá gbàgbé pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun ni bàbá wa Professor Banji Akíntóyè kọ́kọ́ rán lọ sí US yìí láti lọ fún wọn ní ìwé wípé tó àwa lọ o. Léyìí tó wọn lọ gbé fún Prime Minister ó yé gbogbo wa lọ́jọ́ náà lọ́hùn-ún, gbogbo wa la mọ̀ àgbàgbé bá a bá gbàgbé òun là rán wa létí yìí. Now àwọn wá tó wá gbé tiwọn lọ́nà míì. Ṣé ẹ mọ̀ wípé ìran Ìgbò tẹ́lẹ̀ àwọn gbàgbọ́ nínú ká bíráìbù ká lọ́bì láti make sure pé nǹkan tó àwọn fẹ́ àṣìfù àwọn àṣìfù ẹ̀ níta wọn. Ẹ gbọ́ bó o bá ra nǹkan lọ́wọ́ ọmọ Ìgbò á bi ẹ́ pé how much make I write on the receipt torí àgàgà ó mọ̀ pé wọ́n kọ́ ló ní. Ó believe pé o gbọ́dọ̀ fowó kún yàtọ̀ sí ètò òun tà. Bówó yẹn bá tún wá lọ pọ̀ jù á tún wá dúró pé òun náà máa gbà ń bẹ̀. It's been a business. So àwọn kìíní yìí wọ́n gbéra pé tó ẹ̀ ń ṣó lọ́hùn-ún ẹ wò wọ́n lọ ṣe rálì wọ́n ń lọ́bì nílùú òyìnbó. Wọ́n tún wá ṣe kíni wọ́n tún wá kọ owó lẹ̀ tó jẹ́ pé wọ́n dáwó jọ tó ní àkọọ́lẹ̀. Kí ni wọ́n fowó yìí ṣe? Ìyẹn ni wọ́n ń pè ní logistic.
nínú ìran Yorùbá ní ìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá lọ́jístíìkì tiwa àwọn bí ó ṣe ń bọ́ sọ́wọ́ àwọn tó ná lọ́nà tó tọ́ bẹ́ẹ̀ ló ń bọ́ sọ́wọ́ àwọn kan tó jẹ́ pé tí wọ́n ní wípé kí wọ́n gbà kí wọ́n sì fàǹṣí. Àwọn yìí náà ni ó tún padà tí wọ́n ń lọ bú olóyè Sunday Ìgbòho tí wọ́n ń bú bàbá wa Professor Banji Akíntóyè. $60,000 ẹ convert ẹ̀ sí náírà lásìkò yìí kẹ́ ẹ mọye millions tó jẹ́ láti lè lọ́bì. Eléyìí ló fi jẹ́ pé ní nǹkan bíi ní ọdún tó kọjá ìròyìn kàn wá tẹ̀ wá lọ́wọ́ pé ìjọba Nàìjíríà àwọn ọtí ẹ̀ mọ̀ ń gbà yẹn wípé nígbà tá à ń gbọ́ pé ìjọba Nàìjíríà náà lọ fún àwọn kan lówó 9 million àbí $9,000 pé kí wọ́n láti fi lọ́bì pé kí ìjọba Trump kó má wá àbí kó má pín Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọn ọmọ Ìgbò yìí ló ti gbé ìgbésẹ̀ ṣáájú eléyìí ló mú kí ìpayà ọba Bọ́lá Tinubu. Àmọ́ béèrè tèmi ni wípé àwa ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ajìjàgbara tẹ́ ń pariwo orílẹ̀-èdè Yorùbá nation ní òkè òkun níbo lẹ̀yin wà lónìí? Àwọn kan wà tó jẹ́ pé dòní dọ̀là dọ̀túnla bẹ́ẹ̀ bá ń béèrè owó fún òmìnira orílẹ̀-èdè Yorùbá wọ́n rẹ́dì. Bẹ́ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé ẹ máa kó wá ẹ máa ná bí àwọn bàbá wa òkè ọ̀hún. Ọ̀jẹ̀ ní ọ̀sán jẹ́ nílé egúngún tí wọ́n gbowó Yorùbá nation tí wọ́n sì tún lọ listing tí wọ́n sì tún ṣe ambassador ṣe matron fún àríwá tí wọ́n ó sì jáde tí wọ́n máa pariwo ọ̀rọ̀ Yorùbá nation náà ni mò ń bá lọ sàbújá o ọ̀rọ̀ Yorùbá nation náà mò ń bá lọ sí kíní o ọ̀rọ̀ àti ẹ̀gbúrò wọn mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo àrà tí Ìgbò dá ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé pé kàkà kékú má jẹ sèse yóò fi ṣàwàdànù ni bára alẹ́ ẹni bá sì lẹ́nu àálẹ́sẹ̀ ni. Wọ́n dá owó wọn sì ti bẹ̀rẹ̀ sí ní ṣùnà báyìí torí tẹ́ ẹ bá gbọ́ròyìn dáadáa tẹ́ ẹ mọ̀ bó ṣe lọ ẹ mọ̀ pé owó wọn ti ń ṣùnà nínú àkọjáde àwọn Lawmaker US wọ́n sọ Biafra ló síwájú pé Biafra will go. Ìdí rèé táwọn Gumi and co gbogbo wọn fi ń sọ̀rọ̀ pé rárá àwọn ò ní gbà. Ẹ sì wo ipa tí bàbá wa Professor Banji Akíntóyè tí bàbá yìí ń gbé ẹ wo ìrìn àjò wọn lórí ìrìn àjò òmìnira orílẹ̀-èdè Yorùbá. At that age ṣáà tó ronú. Now à ń sọ pé ńgbà kan bàbá ló ní adákẹ́ bàbá ló ní ẹdákẹ́ fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. Nínú àwa tá à ń ṣe prógáàmù gan lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá 75 àbí 80% wa ní ọ̀sọ̀rọ̀ òmìnira Yorùbá mọ́. Tó yẹ pé àwa few people lókun tá à ń sọ. Nígbà tá a sì bújọba a lòdì síjọba wọn kò sí ohun tó fẹ́ fi wá ṣe pé self-determination is not never been a crime. Bí a ń pè fún òmìnira orílẹ̀-èdè wa ibẹ̀ kọ́ nìkan kọ́ là ń lọ. Ẹ pẹ̀lẹ́ o bàbá wa gómìnà Ṣèyí Mákindé ẹ bọ́ bí àwọn Ìbàràpá Òkè Ògùn wọ́n ní mẹ́sẹ̀jì fún yín. Wọ́n ti ránṣẹ́ sí yín bóyá ẹ̀ tí ì gbọ́ wọ́n wá gbé rán àwa pé tó kájẹ́ ẹ gbọ́ o. Gómìnà dáadáa nẹ́mbà wá gómìnà nínú àwọn ọ̀ràn gómìnà ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá gbà
àwa kan gbà tá a wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé gómìnà ni ó lè ní tiẹ̀ lọ́wọ́ èèyàn ò lè rìn orí ọmọ mẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni gómìnà ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí Ìbàràpá Òkè Ògùn pàápàá Òkè Ògùn iṣẹ́ tí wọ́n rán yín sí yín òun rèé o òun padà bọ̀ ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. Ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn Òkè Ògùn ti fárígá wọ́n kọ̀ jálẹ̀ wọ́n ní pé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò kí ń ṣe oyè ìdílé fún àwọn ọmọ Ìbàdàn. Ẹ kú dédé àsìkò yìí, èyí ni ìròyìn tó ń dé sí etí ìgbọ́ àti ojú ìwòran yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán ayélujára Òkè Ògùn multimedia tẹlifíṣàn. Tìjání Nurat Alim ni oníròyìn yín. Àwọn akíkanjú ọmọ Òkè Ògùn tún ti tẹ̀síwájú fífọn rere àti ìkéde wípé ipò igbákejì gómìnà kò kí ń ṣe oyè ìdílé àwọn, bẹ́ẹ̀ náà ni ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò kí ń ṣe oyè ìdílé àwọn Ìbàdàn. Ìpolongo yìí tún lágbára sí i látàrí ìkéde àti ìwọ́de tí ó wáyé ní Old Ìrẹ́pọ̀, Ìṣí, Ìgbẹ́tì àti Ìgbòho papọ̀ ní ọjọ́ 17 oṣù kínní ọdún 2026 tí a wà yìí. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ Òkè Ògùn lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ló tún jáde ní agbègbè Kìṣí, Ìgbẹ́tì àti Ìgbòho láti wá fi ìpinnu wọn hàn. Kí ó tó di àsìkò yìí ni ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ti kéde káàkiri sí gbogbo iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ bíi Fresh FM, Yes FM, Àgídìgbo, Dominion TV àti àwọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n tún ṣe ìpolongo ìta gbangba ní Secretariat ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Ìbàdàn. Lẹ́yìn èyí ni wọ́n ṣe ìpolongo ní ìlú Ìṣẹ́yìn àti Ṣakí ní àkókò ọ̀tọ̀ọ̀tọ̀. Bí ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ṣe ń palẹ̀mọ́ fún ìkéde ìta gbangba mìíràn ní Ìbàràpá, wọ́n fi àǹfààní ìkéde tí ó wáyé ní Old Ìrẹ́pọ̀ yìí béèrè fún àjọṣepọ̀ láàrin àwọn ọmọ Òkè Ògùn àti láti ọ̀dọ̀ àwọn ẹkùn mìíràn bíi Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Ìbàràpá àti Ìbàdàn pẹ̀lú. Ẹnjìnìà Dáúdà Ọláifá Àlàdé tí ó jẹ́ alága ẹgbẹ́ àjọṣepọ̀ jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ Òkè Ògùn tó dáńtọ́ tí wọ́n wẹ̀ yánkànyìnkàn tí wọ́n sì lè tukọ̀ àkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ wọn ò lóǹkà. Lára àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí láti díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 2027, amòfin Bíọ́lá Adéoyè, barista Síkírù Láì Báyọ̀ Títílọlá Sódò, barista Adébáyọ̀ Ṣítù, ẹnjìnìà Rauf Adérẹ̀mí Ọláníyan, Dr. Gbénga Adégbọ́lá, Dr. Àyánkọ́lá Àyándoyè àti Dr. Múyìwá Gbádégẹṣin. Nínú wọn ni amòfin Bíọ́lá Adéoyè, ọmọ Ọ̀pàpó ni. Ọ̀kan nínú wọn tún ni comrade honourable Síkírù Sódò, ọmọ Ìgbòho ni. Kí wọ́n bọ́ sígun ti APC aláwọn 5 níbẹ̀ ní ọmọ Òkè Ògùn. Lọ́mọ Òkè Ògùn. Àkọ́kọ́ nínú wọn òun ni barista Báyọ̀ Ṣítù, ọmọ Ṣakí. Ní Ṣakí bákan náà a tún ní Dr. Adégbọlá Gbénga ní Ṣakí nìyẹn o. Nígbòho ń bì a ní ẹnjìnìà Adérẹ̀mí Rauf Ọláníyan. Then ká tún wá sílẹ̀ Kìṣí níbí yìí a ní Dr. Àyándoyè Kazeem Aṣíwájú. Abẹ́ ẹ̀ mọ̀? A mọ̀ dáadáa. Ẹ mọ̀ dáadáa. Tó ó wà nínú àwọn tí ń díje. Tó ká tún lọ sókè o. A ní ọmọ níbẹ̀. Òun náà ni Dr. Múyìwá Gbádégẹṣin. Mo rò pé àwọn tá a ní APC nìyẹn. Ẹ bá mi ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n ǹjẹ́ aláwọn ọmọ báyìí? Ẹ rí i pé ìdáhùn tí ń gbọ́ ni pé wọ́n tó gbangba sùn lọ́yẹ́. So àwọn tá a ní nìwọ̀n báyìí yìí o. A sọ pé ó pin o torí pé a tún sọ pé kí wọ́n jáde. Tó bá yá
àwa yìí kan náà la pè wọ́n jókòó pé gbogbo primaries lẹ́ ń lọ yìí o ẹ̀yin márùn-ún yìí ẹ wá ẹ filẹ̀ fẹ́ nìkan. so ibi tá à ń lọ nìyẹn. a ti fọ̀rọ̀ wá gbogbo wọn lẹ́nu wò pátápátá níbi aago 8:30 lálẹ́ sí aago 3 òru là ń fọ̀rọ̀ wá ẹnì kọ̀ọ̀kan wò lọ́jọ́ kọ̀ọ̀kan a sì rí i pé wọ́n dángájíá. a ní rí jù báyìí lọ títí di ìgbà míì tá a fi pàdé. Tìjání Nurat Alim oníròyìn. ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá ẹ ti gbọ́ nǹkan tí àwọn ará bíi sọ, àwọn tí Òkè Ògùn parapọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n létà mú Ìbàràpá mọ́ra wọn. bẹ́ẹ̀ ni torí wọ́n ti mọ̀ pé akíkanjú kan ò lè dógúnṣẹ́ àtìlẹ́yìn ní pọ̀jù. bẹ́ẹ̀ ni tí àwọn bá sọ pé àwọn lòkè Ògùn àwọn máa dá a ṣe, ó ṣeé ṣe kí wọ́n ṣe kó yọrí lóòótọ́, ṣùgbọ́n tí wọ́n bá lè mú Ìbàràpá mọ́ yóò túbọ̀ tètè yọrí dáadáa ju bí wọ́n ṣe rò ó lọ. kí ni ìdí àtìtúmọ̀? èmi náà lè sọ fún yín ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lásìkò yìí pé gẹ́gẹ́ bí èèyàn láti ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀, Ìbàdàn ló ń ṣe gọ́fúnà. bẹ́ẹ̀ ni ipò wo làwọn yòókù ń mú, Òkè Ògùn mú dẹ́bùtì. kí ni Ìbàràpá mú? Ìbàràpá ò rí nǹkan kan mú nínú dẹ́bùtì. kódà tí n bá máa wò ó, tí n bá ṣe mistake, ẹ̀yin tẹ́ wà ń Ìbàràpá ẹ correct. ipò tó ń mú tó ga jù òun ni Agon chairman, then the speaker of the house, wọ́n mú speaker of the house bọ̀ kì í ṣe gbogbo ìgbà. bá a bá tẹ̀ wá wo sáàkù Ọ̀yọ́ lóòótọ́, ó yẹ kó jẹ́ pé kátẹ̀ sọ pé Ìbàdàn mú gọ́vnà. bẹ́ẹ̀ ni tí Òkè Ògùn mú dẹ́bùtì, Ìbàràpá káwọn dúró lórí speaker of the house. àmọ́ kì í ṣe gbogbo ìgbà. níbẹ̀ láti rí àwọn local government nìbàdàn tó ń bá wọn jà sí speaker. èmi ò ṣe olóṣèlú, kò sí nǹkan tó kàn mí bí kò bá ṣe pé ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá òun ló jẹ mí lógún bí mi ṣe máa ń sọ. àmọ́ bí tá à ń lọ rèé, gómìnà Ṣèyí Mákindé lórí nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri nílẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ ti ń gbìyànjú lóòótọ́ aago ti ń lọ, àmọ́ àríṣe àríkà ní bàbá rẹ̀ gùn. mo mọ̀ọ́mọ̀ gbé ọ̀rọ̀ Òkè Ògùn yìí wọlé ni kẹ́ ẹ lè bá a mọ̀. àwọn Ọ̀yọ́ ń pè mí tí wọ́n láwọn tọ́yọ̀ ń pè wọ́n tí wọ́n láwọn ń fọwọ́ sí ṣàríà. ẹ̀yin náà gbọ́, àwa ò ṣe olóṣèlú. àwọn kan pè mí Ìgbòho máa ṣòṣèlú. mo ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho has right to choose. adult ni bàbá, ìyẹn ni pé àgbàlagbà. òmìnira tí olóyè Sunday Adéyẹmọ gbà, ó gbòmìnira kì í ṣe pé dandan kó wá ṣe olóṣèlú. ohun kan tó sì dá mi lójú lórí ọ̀rọ̀ olóyè ni pé olóyè ò lè gbága ààbò, ó lè sọ́pọ́ọ̀tì èèyàn, àmọ́ àmọ̀ràn wà fún wọn. ẹ̀yin fi bẹ̀yẹn lẹ̀. lórí Òkè Ògùn Ìbàràpá, ẹ wo ìgbà tí ìyà ti ń jẹ àwọn ará bíi bọ̀, pàápàá jùlọ ìlú Ìbàràpá. kò sí single development kankan. àtijọba yìí o, àtijọba àwọn tó ti lọ o, ẹnìkan tí a lè sọ ní Ìbàràpá pé àwọn ajé jẹ ìgbádùn ẹ̀ tí ò sì lè parẹ́, òun nígbà tí Ládọjà ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lónìí tí wọ́n wà nípò gómìnà. ìgbà yẹn la lè sọ.
lẹ́yìn bẹ́ẹ̀ kò sí nǹkan mímọ́, kò sí àkọọ́lẹ̀ kan tá a lè kọ mọ́. Bí wọ́n fún wọn kọmíṣánná tí ò ní rí owó jẹ ni wọ́n ó gbélé wọn lọ́wọ́. tó kí là ń sọ ni wípé àwọn èèyàn yìí láwọn ọgbà mọ́, ọ̀dọ̀ wọn lètò ààbò lọ́mẹ́hẹ sí jù. Ẹ lọ sí Sẹ́yìn everyday náà ń gbé wọn, àwọn tó wà bẹ̀ wọ́n ẹlòmíà pè wọ́n ti gbé yẹn pé ẹ ṣe fídíò, ẹ ṣe gbá ẹ ṣàwo, ẹ̀rù tó ń bà wọ́n àti ṣe. Torí wọ́n á sọ fún yín pé tí àwọn bá ṣe, ẹni tí táwọn ọba wọn bá mọ̀, àwọn ni wọ́n fà wọ́n lé àwọn Fúlàní lọ́wọ́ tàbí ọlọ́pàá. Ìdí àti túmọ̀ rèé tí wọ́n ní àwọn náà léèyàn. Èmi ọba wọn kàǹpé torí mo mọ̀ pé láàrin ìsinyìí sígbà tẹ́yìn ń retí yẹn, orílẹ̀-èdè Yorùbá máa dúró pẹ̀lú agbára Ọlọ́run. Bó orílẹ̀-èdè Yorùbá bá wá dúró, àwa náà máa ṣe election ni. Ẹni bá máa ṣe tó fẹ́ ṣe ipò kan, tó fẹ́ dòṣèlú, kó máa bọ̀ kó wá dípò òṣèlú ẹ̀, àwọn mi ò nílò ẹ̀. Wọ́n bá tí mò ń ṣe ti tó mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ. Àwọn tó ní oore ọ̀fẹ́ wọ́n lè wá ṣe. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé, bá ń subscribe sí channel yìí. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ẹ máa kọ sí comment section. Ẹ ṣé, a tún pàdé, ó dàbọ̀.